Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run wa fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà ọ́. A tún ti rí ọjọ́rú mìíràn nínú oṣù kìíní ọdún 2024. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. Ẹ mú wa wà láàyè, mú wa wà láàyè. Aṣẹ́yìn lọ́ba Ọlọ́run wa, ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run tí a gbọ́ lónìí kó ṣe ayé àtọkàn wa níre, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Èní ọjọ́rú ọjọ́ 24 oṣù kìíní, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ò gbéyẹ̀wò lénìí sọ wípé kí ni tẹ́ḿpìlì Ọlọ́run apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 160 ẹsẹ̀ 7. Ìwé Àìsáyà orí 160 ẹsẹ̀ 7. Àwọn wọ̀nyí ni èmi yóò mú wu òkè mímọ́ mi o, èmi yóò sì fún wọn ní ayọ̀ nínú ilé àdúrà mi. Ẹbọ sísun wọn àti ìrúbọ wọn ni a ó tẹ́wọ́ gbà lórí pẹpẹ mi, nítorí a ó máa pe ilé mi ní ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí 28 ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 17. Ìwé Genesis orí 28 ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 17 tí ó kà báyìí pé Jákọ́bù sì jáde kúrò láti Báṣébà lọ, ó sì lọ sí ìhà Háránì, ó sì dé ibì kan ó dúró níbẹ̀ ní òru náà nítorí oòrùn wọ̀. Ó sì mú nínú òkúta ibẹ̀ náà, ó sì fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì sùn láyín abẹ́, ó sì sùn níbẹ̀. Ó sì lálàá, sì kíyèsí àgbé àkàsọ̀ kan dúró lórí ilẹ̀, orí rẹ̀ sì dé ọ̀run. Sì kíyèsí àwọn áńgẹ́lì Ọlọ́run ń gòkè, wọ́n sì ń sọ̀kalẹ̀ lórí rẹ̀. Sì kíyèsí Olúwa dúró lókè rẹ̀, ó sì wí pé èmi ni Olúwa, Ọlọ́run Abraham bàbá rẹ̀ àti Ọlọ́run Ísákì. Ilẹ̀ tí ìwọ dúró lé ni o, ìwọ ni èmi yóò fi fún o, àti irú ọmọ rẹ yóò rí bí erùpẹ̀ ilẹ̀. Ìwọ yóò sì tàn kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìhà ìlà oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù. Nítorí rẹ àti nírúurú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Sì kíyèsí èmi wà pẹ̀lú rẹ, èmi ò sì pa ọ́ mọ́ ní ibi gbogbo tí ìwọ ń lọ. Èmi ò sì tún mú ọ bọ̀ wá sí ilẹ̀ yìí, nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀ títí èmi yóò fi ṣe èyí tí mo wí fún ọ tán o. Jákọ́bù sì jí ní ojú oorun rẹ̀, ó sì wí pé Olúwa ń bẹ níhìn yìí ní tòótọ́, èmi kò sì mọ̀. Ẹ̀rù sì bá ó sì wí pé níhìn yìí ni ẹ̀rù tó, èyí kì í ṣe ibi òmìnira bí kò ṣe ilé Ọlọ́run, èyí sì ni ẹnu ibodè Ọlọ́run. Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí tí wọ́n fi ń lọ sí ilé ìjọsìn tàbí ibi àpéjọ kankan. Wọ́n rò nínú ara wọn pé kí ló dé tí a kò fi wulẹ̀ jókòó sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ọlọ́run wà níbi gbogbo. Fún ìdí èyí, fún àwọn ọjọ́ díẹ̀ tó ń bọ̀, mo fẹ́ láti lo àkókò díẹ̀ láti wo ohun tí tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ ní tòótọ́. Tẹ́ḿpìlì Ọlọ́run ni ilé àdúrà. Ìwé Àìsáyà orí 160 ẹsẹ̀ 7. Àti pé kí ẹnikẹ́ni tó sọ pé nínú májẹ̀mú àtijọ́ ni èyí wà o. Jésù fúnra rẹ̀, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1. Ó tẹ̀síwájú láti fìdí èyí múlẹ̀ nínú ìwé Mátíù orí 21 ẹsẹ̀ 12 dé 13. A máa ń lọ sọ́dọ̀ ẹni tó gba àdúrà. Ìwé orin Dáfídì orí 95 ẹsẹ̀ 1. Ní ilé tí a ti yà sí mímọ́, tí a sì ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ilé àdúrà. Mo mọ̀ pé o lè gbàdúrà níbikíbi tí Ọlọ́run yóò sì gbọ́, ṣùgbọ́n ìyàtọ̀ máa ń wà níbi tí o bá gbàdúrà níbi tó jẹ́ pé a ti dá sílẹ̀ gẹ́gẹ́ bí ibi àdúrà. Ní irú agbègbè ibẹ̀ ó máa ń wà ní ẹ̀rẹ̀ o. Àwọn ogun ọ̀run sì máa ń wà níbẹ̀ láti rí i pé àdúrà rẹ níbẹ̀ ó gba ìdáhùn ní kánkán. Tí a bá ti ya ibì kan sọ́tọ̀ gẹ́gẹ́ bí ilé àdúrà, agbára ńlá ń bẹ ní irú ibẹ̀. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tí mo ń gbé ní ilé tí à ń pè nísinsìnyí ní ilé ọ̀run ṣíṣí, mo ní yàrá kékeré kan tí mo ti máa ń gbàdúrà mi. Ó jẹ́ yàrá tí a yà sọ́tọ̀ láti gbàdúrà
àti láti ké pe Ọlọ́run nítorí àdúrà gbogbo ìgbà tí ó máa ń lọ níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Àtẹ̀gùn láàárín ọ̀run àti ayé wà níbẹ̀ o, bí èyí tí a rí nínú Bíbélì kíkà wa ti òní. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbàdúrà fún wọn, àwọn ọ̀kọ̀ọ̀kan wọ́n sì ti rí èsì wọn. Àmọ́ ṣá, tí wọ́n bá wọ yàrá yẹn láti gbàdúrà, ẹ̀rí tẹ̀lé àdúrà wọn. Fún àpẹẹrẹ, àkọsílẹ̀ ti wà fún àwọn tó jẹ́ pé wọ́n wọ inú yàrá àdúrà náà pẹ̀lú àbàwọ́n tó ṣeé fojú rí, tó sì jẹ́ pé nígbà tí wọn yóò fi jáde, Ọlọ́run ti dáwọ́lé wọn, àbàwọ́n náà sì ti kúrò, ó ti pòórá pátápátá. Ohun tó mú ìyàtọ̀ wá kì í ṣe nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, ṣùgbọ́n nítorí wọ́n gbàdúrà níbi tí ó ti di àtẹ̀gùn láàárín ọ̀run àti ayé. Nígbà tí a bá ti ya ibì kan sọ́tọ̀ gẹ́gẹ́ bí ibi ilé àdúrà, tí àdúrà gbígbóná sì ti ń lọ níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó jẹ́ ìgbàgbọ́ pé a ti ró ibẹ̀ lágbára ńlá. O lè gbàdúrà fúnra rẹ lójoojúmọ́ o, ṣùgbọ́n ní àfikún sí èyí, ní gbogbo ìgbà tí o bá ti ní àǹfààní láti lọ sí ilé àdúrà láti gbàdúrà, má ṣe pàdánù àǹfààní rẹ láti lọ sí ilé àdúrà fún àdúrà gbígbà o. Kókó ọ̀rọ̀: tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ ibi tí a ti ró pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ agbára Ọlọ́run. Rí pé o lọ síbẹ̀ láti gbàdúrà ní gbogbo ìgbà tí o bá ti lè ṣe bẹ́ẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àdúrà nígbà, agbára kọ́? Ẹ jẹ́ kí a rí i dájú wípé a lọ síbi tí wọ́n yà sọ́tọ̀ fún ilé àdúrà. Ọlọ́run á sì gba àdúrà wa. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí àwọn apàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.